Ẹ kú dédé àsìkò yìí. Mo rí fídíò kan tí àwọn tí wọ́n kidnap tí wọ́n gbé ní Ògbómọ̀ṣọ́. So principal yẹn ẹ mọ̀ pé òun ló na wọ́n sábà máa ń lò tó máa ń ṣe fídíò. So mo rí fídíò tí ó ṣe jáde tó ń sọ wípé àwọn tó gbé wọn wọ̀nyẹn pé wọn ò dìmáàdì fún ṣẹ̀ríà. Òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn. Látijọ́ tá a ti débì, wọn ò sọ pé dandan fún. Lọ pé kò sí lára nǹkan tán dìmáàdì fún, pé wọn ò dẹ̀ ní kí wọ́n fún wọn ní owó, kan ò ní kán fún wọn ní lọ́ọ̀sì, pé ìkan ẹ̀yọ̀kan tán dìmáàdì fún ni wípé àwọn èèyàn wọn tí wọ́n jí gbé pé kí wọ́n rìlíìsì wọn. Ṣe rí mùsùlùmí ò lè fúù, kò lè fúù lù wá. A sì ní century 1999 century. Century tá a wà yìí, century tó ti wise, tó ti gbọ́n ni. Tí wọ́n bá ń tọ́ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà, wọn ò lè tọ́ àwa. Torí àwa ti wise. Ojú tó ti rókun tó ti rí ọ̀sà kò lè wá rí omi kànga kó máa bẹ̀rù ń bẹ̀. That is nǹkan tó ń pè ní automatic stage work gidi. Òun ni ìyá yẹn ṣe yẹn. Stage work under duress. Òun ni ìyá yẹn ṣe yẹn. Wọ́n force ẹ̀ sọ àwọn nǹkan tó sọ yẹn ni. Mo sọ fún yín, ṣé rí àwọn people wọ̀nyí, àwọn tí wọ́n gbé wọ̀nyí, wọ́n ní connection pẹ̀lú àwọn Muslim wọ̀nyí. Wọ́n ní. Wọ́n rí wípé demand táwọn make yẹn, ó ti àṣírí wọn ti tú síta wípé àwọn ló wà behind of this thing. Wọ́n pera wọn ní pé báwọn làwọn á ṣe retract ọ̀ràn yìí táwọn á yọ pé ṣẹ̀ríà yan káwọn gbé jáde wípé àwọn ò demand fún ṣẹ̀ríà. Torí wọ́n rí wípé bí state wọn ò mọ̀ wípé in a normal something àwọn security kìíní wa wọ́n wà incompetent. Ìdí ni wípé nǹkan táwọn people wọ̀nyẹn demand fún kò yẹ kí wọ́n gbé jáde sórí internet. Kò yẹ. Ó yẹ kó wà in between chief security defence sí government. So kò yẹ kó ti gbé jáde fún ará ìlú pé kọ́ táwọn people wọ̀nyí demand fún ni. But ara ìmọ̀ iṣẹ́ wọn, ara intelligence tí ò strong dáadáa ní Nàìjíríà, òun ni wọ́n fi gbọ́. Now ìgbà tán ti wá gbọ́ ọ̀rọ̀ yẹn, ó wáyé àwọn kidnappers wọ̀nyẹn lẹ́nu pé àwọn people wọ̀nyí tí wá lọ gbé kinní jáde pé ara nǹkan tá a jẹ́ ń demand fún wọn ti lọ gbé jáde. So wọ́n wá rí wípé àwọn èèyàn ti ń lò against àwọn mùsùlùmí. Ká má gbàgbé àwọn Muslim wọ̀nyí, mo ń sọ DSS tẹ́ ẹ̀ bá lọ gbé mufti Ìwó, tẹ́ ẹ̀ bá lọ gbé àti Olúwo gangan fún ara rẹ̀ àti tọ́lẹ̀tì Ayílára, ẹ lọ fi nǹkan wá wọn lẹ́nu wò, àti Oríyọmí Hamzat, ẹ nílò láti lọ gbé wọn kẹ́ fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ẹni tó bá dẹ̀ máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu, ẹ má jẹ́ kó jẹ́ Muslim, kò gbọ́dọ̀ jẹ́ Muslim, torí al-Muslim is al-Muslim. Wọ́n ti ríra wọn, ẹ gbọ́, wọ́n ní bó tiẹ̀ jẹ́ Fúlàní ni wọ́n lọ́mọ ìyá wọn ni, àwọn ò lè fi nǹkan kan ṣe. Tí ẹ bá lọ gbé àwọn tí mo sọ wọ̀nyí, ọ̀rọ̀ máa jáde. Then Murik ilẹ̀ Yorùbá, iṣẹ́ Akíntọ́lá kìíní kan ni wọ́n ń pè é. Ó yẹ kẹ́ ẹ lọ gbé máa yẹn. Ṣé ẹ lẹ́rìí fídíò tí mufti Ìwó tó ṣe látijọ́ yìí ni tó ń threaten ará ìlú? Ẹ rí ni. A sọ̀rọ̀ with threat. Ṣèbí ìgbà kan ló threat ìlú Ọ̀yọ́. Ìgbà kan ló tún ní kẹ́ lọ máa kọ́ àwọn èèyàn bó ṣe yí ìbọn. Ẹ̀yin ò ṣe lọ gbé kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé ìbọn tó ní kán lọ máa kọ́ wọ̀nyẹn ṣẹ́ ẹranko náà fẹ́ fi pa àbí ajá náà fẹ́ fi pa ni. Kí wá lẹ́yìn DSS wá ń ṣe Nàìjíríà, alẹ́ ẹ̀ mọ́ṣẹ́ ẹ̀yin níṣẹ́. Ṣé ẹ̀yin ò rí wípé ìyá tó sọ̀rọ̀ yìí wọ́n wọ́n threat ẹ̀ níbẹ̀ yẹn ni pé kó sọ bẹ́ẹ̀. Pé kó sọ wípé èèyàn wọn nìkan. Okay, ṣé Speaker of the House ló tún parọ́ àbí? Speaker of the House ìlú Ọ̀yọ́ ó ń parọ́. Àbí ìgbà tó sọ̀rọ̀ yẹn jáde, ṣé àwọn security defence wọn sí bẹ́ẹ̀ ni? Àbí speaker ni wọ́n bá sọ̀rọ̀, ṣe báwọn security náà bá sọ̀rọ̀, ìbáwọn ló máa gbé síta. Àwọn náà bá sọ̀rọ̀, àwọn ló máa gbé síta. Terrorists cannot talk to governor and terrorists cannot talk to president direct. Wọn ò lè gbà kí terrorists kó bá governor direct sọ̀rọ̀. Ó yé yín, wọn ò lè gbà. Defense headquarter ò lè allow yẹn kí governor kó máa make kíní pẹ̀lú
àwọn terrorist bẹ́ẹ̀ náà ni president so it's not allowed. So àwọn security personnel ló máa bá wọn sọ̀rọ̀ pé okay what do you want, kí nìkan tẹ́ ẹ fẹ́ tí wọ́n á dẹ̀ sọ pé kàn bá táwọn fẹ́ lélẹ̀. So are you now telling me pé àwọn security personnel wa àwọn security department wa pé wọ́n parọ́? That is what these people demand for. They want ṣe mo ti sọ fún yín wípé Ṣèyí Mákindé gbé ọ̀rọ̀ kan jáde níjọ́ wípé I don't do politics with religions nígbà tí wọ́n allege ẹ̀ wípé ó neglect Muslim nílùú Ọ̀yọ́ because wọ́n next governor tó ń bọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ Muslim tipátipá. Mo gbé ọ̀rọ̀ yẹn jáde níjọ́sí but àwọn èèyàn ń kọ bí ara sí nǹkan tí bá twist jáde wọ́n ń kọ bí ara sí àti post tí mufti wo post nípa school ìlú Ọ̀yọ́ ṣe bó post ẹ̀ kò pẹ́ náà wá kidnap àwọn èèyàn yìí ṣé DSS wá kì í gbá research kan lọ gbé máa yẹn ni pé definitely allegedly máa yẹn mọ̀ sí ẹ̀dẹ̀ ń wò wọ́n níran now wọ́n wá demand ní ìsìnkú àwọn wáyé lọ́ọ̀sì méjì àkáǹtì kan ní Benin Republic then Sharia law kọ́ndẹ̀ ti tú àwọn èèyàn wọn sílẹ̀ tí wọn ò bá sọ bẹ́ẹ̀ báwo ni speaker ṣàṣe mẹ́ṣọ̀ irú kan bẹ́ẹ̀ yẹn tí ìwé ìròyìn dẹ̀ tún gbé tẹ́bìtì ń gbé náà nísìn àwọn Muslim wọ̀nyẹn ti lọ pè wọ́n ti lọ pa àwọn kidnappers wọn pé rárá ẹ jẹ́ pé ẹnìkan ṣe fídíò kí woman yẹn sọ̀kan báyìí so that àwọn á lè rí post ẹ̀ ń tan ara yín à kì í ṣe ọmọdé à ń ṣe ọmọ àná. So mo ìtún sọ àwọn tó ń dá ilẹ̀ Yorùbá rú Fúlàní Muslim ló ń dá ilẹ̀ Yorùbá rú wọ́n dẹ̀ ti ń lo àwọn ọmọ Yorùbá wọ́n dẹ̀ fẹ́ gba ilẹ̀ ni ilẹ̀ yìí ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín because wọ́n fẹ́ implement Sharia law yẹn by fire by force. Tí wọ́n bá dẹ̀ ti implement Sharia law ẹ wo ọ̀rọ̀ yẹn á dàbí ẹni tí wọ́n fọ́ àgbọn lórí ẹ̀ ní òun gan òní dúró jẹ́ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ọ̀fọ́n tẹpẹ́ra yín ní àfọ́ àwọn yẹn ẹ̀yin gan ní Sharia yẹn àkọ́kọ́ pa ẹ̀yin gan torí ilẹ̀ ń dòdòkúdò tẹ́ ń dóyàwó níyàwó tẹ́ ń ṣe gbogbo ẹ̀. So fídíò tí ìyá yìí mékì fídíò yẹn ò true under duress ló fi ṣe under threat òun ló fi ṣe fídíò yìí Muslim dẹ̀ wà behind ẹ̀ pé kó ṣe so that oyè yìí wọ́n pe àwọn pípù wọ̀nyẹn lọ́wọ́ yẹn ni bí kò tún kìíní yẹn ṣe wọ́n pè wọ́n lọ́wọ́ yẹn ni àwa gbọ́ we are private journalists àmọ̀kọ́ tá à ń ṣe eré o.